ẹni Ọlọ́run bá ń gbénú ẹ̀ kì í pariwo gbàdúrà. Ẹni Ọlọ́run bá gbà pẹ̀lú ẹ̀ kì í pariwo. Ẹni tí Ọlọ́run bá ń gbénú ẹ̀ kò nílò ibì kan tí wọ́n yà sọ́tọ̀ láti gbàdúrà. Jésù Kristi, nítorí pé bàbá wa pẹ̀lú ẹ̀ kò níbì kan tó yà sọ́tọ̀ tí ń gbàdúrà. Ẹnìkan ní pàìtọ́ ọgbà Gẹ́stímánì, orí òkè ńkọ́. Ọgbà Gẹ́stímánì ó jẹ́ ibi tí ò sáriwo, tí Jésù àti ráàyè láti láì nídìíwọ́. Kì í ṣe pé inú ọgbà yẹn ni bàbá ti ń dúró dé. Jésù ń lórí òkè, kì í ṣe pé orí òkè ilẹ̀ mímọ́. Mósè lọ́lọ́run sọ fún ibi tó dúró sí yẹn ilẹ̀ mímọ́ ni. Fún ẹni tí Ọlọ́run bá ń gbénú ẹ̀, ibi gbogbo nílẹ̀ mímọ́. Àwọn tí máa ń pariwo gbàdúrà wọn ò lọ́lọ́run ni, tàbí kí wọ́n ya òpè kí wọ́n má mọ̀ Ọlọ́run wà pẹ̀lú àwọn. Kí ni mo fẹ́ máa pariwo? Bàbá o, Olúwa. Èèyàn bá ti porí ìpapọ̀ náà, ó mírí kó lọ́pọ̀lọ́ rẹ̀ ò ṣe ní dà.